ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين الله أكبر إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر الله أكبر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. الله أكبر. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. موكي أولون الله أكبر. مسيا نبوة محمد صلى الله عليه وسلم. ìdúró mi ní ìjókòó yìí mi mọ bí tí mi bá ti wọlé. Allahu Akbar. àfáwà Dùrẹ́ìdì nítorí àsìkò Hayakumullahu. ó ní wàsàyẹ́sítẹ́wì ahlul kaba Dr. Danjuma Hayakumullahu. wasawi ta'atura wal kaba'i Allahu Akbar. wala ahlan wa sahlan mulada sai zarubi ahlan wa sahlan Allahu Akbar. wala rubbama fataha rijala sawi liha kashfu rajai. mo ríra mi ní ọmọ kékeré níwájú àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ ń kalẹ̀ ẹ wá ní kí n wá sọ̀rọ̀ kí n mọ fẹ́ wí. Hasabutu nafsi lama jindili salihan. má lọ bẹ́ẹ̀ ń Hayakumullahu. àwọn tán kọrin òun ni wọ́n ní àwọn èsè èèyàn rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run èèyàn rẹ̀ sì ni wọ́n kọ́dà àwọn ò tí ì tó bàtà wọn bá ń lọ́dọ̀ afáà tó ní àdálù wàsálù. الدال والذال في تصوير واحدة Ọlọ́run ọjọ́ lálùbáríkà. والذال والدال Allahu akbar. الدال أربعة والذال 900 ọmọ ìsáàbì ni. والدال أربعة والذال 700 àdálù wàsálù fi tẹ̀síwìrì wàhídà tó. الدال والذال في تصوير واحدة àdálù arba'atun. الدال أربعة والذال 700 الدال أربعة والذال 700 ìjókòó tá a bá ti rí bàbá wa Sàláàtì Tàlàwà. الدال والذال في تصوير واحدة Ọlọ́run Dr. Danjuma nù. الدال والذال في تصوير واحدة bàbá wọ̀ tán ni. الدال والذال في تصوير واحدة àwọn abéjì dùn lónìí. الدال والذال في تصوير واحدة bàbá mi arúgbó wọn ní mèkúdí ẹjẹ ń jòkó sẹ́yìn mo ló tiẹ̀ dá bẹ́ẹ̀ yín màgbà má dàdú lára yín ni. الدال والذال في تصوير واحدة bàbá wa Àlìkálì ni. الدال والذال àwọn ayára nu. الدال والذال ọmọ bàbá mi Ajétúmọ̀ bínú. الدال والذال kàbí nìyẹn. الدال والذال gbogbo yín ni
ni mo kí alágúnmu látòkè délẹ̀. الذال والذال في تصوير واحدة àdálù arúgbó àtọ́n. والذال tó wá ní 700 gbogbo àwọn tí mo kíhun látòkè délẹ̀ pátápátá. الدال 4 والذال 700 mo wá sílò gbogbo wa sábẹ́ dáàlì. الدال 4 والذال 700 bàbá Imal Kadiri nù. الذال 4 bàbá wọn tán ti ń sọ fún mi pé bàbá Imal Kadiri ni mo ní mo rí wọn. الدال 4 àwa ń jẹ́ mẹ́rin. الدال 4 àwa ń jẹ́ mẹ́rin. الدال 4 torí àsìkò wa sáàlù sábò mi. bàbá Imal Kadiri lọ́mọ الدال sàkáàdì. 4 والذال 700 mo fẹ́ yín kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà lérí ìjòkó bàbá wa Al-Khalifa ọlọ́mọsàjárì yín pẹ́. agbádùn yín púpọ̀. àmín. jẹ́ ń lọ sínú ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta. ọ̀rọ̀ mi ó dá lórí Maulana Shehul Amawi. radiyallahu ta'ala anhu. tá a bá mọ bàbá yìí ṣe bá máa fáwa kan pa a sì ní radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. àwọn tí wọ́n pé èyí abáké tó bá kù díẹ̀ káàtó Dr. Danjuma Mbẹ́ńkálẹ̀. adamallahu hayatahu. wọ́n ní maratibul insan mẹ́ta ni wọ́n. bàbá mi kọ̀rọ̀ gùrù mọ́. adamallahu hayatahu. ẹ dákun ẹ má bínú afáwa Ádámù mo kí afáwa tó fún wa ń yàwó ń jò ní ẹ ṣeun púpọ̀. maratibul insan bàbá wa Salati. adamallahu hayatahu. mẹ́ta ni wọ́n pín sí. bàbá kọ̀rọ̀ ẹ dákun ẹ forí jì mí ẹ má bínú torí àsìkò. maratibul insan wọ́n pín sí mẹ́ta. alákọ̀ọ́kọ́ alikamilu limukmila òun lálákọ̀ọ́kọ́. yakumullahu. bàbá Ajétúmọ̀bí ẹlẹ́ẹ̀kejì òun ní alikamilu òun ò ní mukmila nù. ẹlẹ́ẹ̀kẹta ní anakisu ẹ dákun ẹ má dààmú kàn pa òun lọ̀rọ̀ ń bá wí. ẹ mọ̀ pé àwọn afa kan bẹ nú ayé afa ni wọn ayé mọ̀ wọn Ọlọ́run sì gbà fún wọn àmọ́ afa kan kọ̀ jáde lára wọn. Allahu akbar. kágbé látòrí àwọn anábì Ọlọ́run tán jẹ́ alikamilu limukimila àwọn yóò ní anabi Isa aleyhi salatu wa salam. kápá tẹ̀ bá sí sọ̀rọ̀ ìsì jùmọ̀ akirifóònù lẹ̀. anabi Isa aleyhi salatu wa salam. àwọn àfáàtì wòyí wà mí sórí yàtí nìkan ló kù àfẹ̀mí àfàwọn ọmọ mi. anabi Isa aleyhi salatu wa salam. àwọn ọmọ kéwù rẹ̀ tó ń fúnra rẹ̀ sọ di àwọn anabi Ọlọ́run tó ní Isa arsalna ilayhim isnayni fakasabu ma fa asasina bi thalithin wa qalu inna ilayhi raji'un. inna ilaykum mursalun. inna ilaykum mursalun. ṣé anabi Isa ó fẹ́ kí àwọn ọmọ kéwù tòun náà dìde ó wá ní kí lòun ràn ibù kí lòun ó ṣe fún wọn tí wọ́n fi jẹ́ èèyàn láyé ó wá rán wọn lọ sí ìlú kan tán pè ní màárátì ìlú náà àrùn kan ló mú ọba ìlú náà àrùn náà ń jẹ́ leprosi ó wá rán àwọn ọmọ kéwù rẹ̀ lọ àwọn méjì alákọ̀ọ́kọ́ ń jẹ́ sọ́ọ́dúkù ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ mọ̀sídùkù ẹlẹ́ẹ̀kẹta tó padà kún wọn òun ní samohun láti bẹ̀ inna ilaykum mursalun àwọn eléyìí náà di òjíṣẹ́ Ọlọ́run. Allahu akbar. ibi tí rìsálà àwọn eléyìí ti bá wọn nù anabi Isa tọ́ta ni ó sọ àwọn kan di anabi Ọlọ́run látara tiẹ̀. anabi Ibrahim aleyhi salatu wa salam mọ̀ntú al-insan al-kamilu al-mukmila anabi Ibrahim aleyhi salatu wa salam òun náà wà á anabi Hudu ọmọ kéwà anabi Ibrahim anabi Lutu ọmọ kéwà anabi Ibrahim ni. ìgbà tí Ọlọ́run àwọn màláíkà pé ẹ̀ ń sọ lọ́dọ̀ Ibrahim tẹ́bá kú ọ̀nbẹ ẹ padà lọ sí ìlú kan tí lọ́dọ̀ àwọn anabi Lutu àwọn ìjọ kórìíjọ̀bọ̀ ìnílẹ̀ sàlàyé bẹ̀ ń púpọ̀ torí àsìkò. anabi Ibrahim wá sọ fáwọn màláíkà yẹn wọ́n ní ẹ̀yin màláíkà yìí ibi tó lọ́ọ́ ran yín sí kẹ́ lọ́ọ́ parẹ́ òun ni ọmọ kéwù mi ń bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni inna munajuhum àwọn Ọlọ́run àálà nípa òun rẹ àti àwọn ọmọ rẹ illa imra'atahu minal gabirin àyàfọ́ ìyàwó rẹ nìkan tọ́jọ́ dálẹ̀ kí n kú ọ̀nbẹ òun ni.
anabi Musa aleyhi salatu wa salam òun náà sọ yàda anabi Ọlọ́run Haruna ọmọ ya rẹ̀ nígbà tó lọ́n sọ fún Musa pé wadmum yaddaka ila janahik takhruju baydahan min ghairi su'in ayatan ukhra anabi Musa rò pé òun kó àrùn ni anabi Musa rò pé òun kó àrùn ni Ọlọ́run tún sọ pé ya Musa ikla alayka innaka bil wadi al muqaddas tuwa anabi Musa wò pé òkè tí bàbá wa Sàlátì ń gbà kọjá dókítà olùdájúmọ̀ ń gbà bẹ̀ kọjá bàbá ayé màtàgbà ń gbà bẹ̀ kọjá ẹ wá ní kó wọn bọ́ bàtà òun torí pé òkè tó ń wà yí òkè tó mọ́ ni ó ní tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run ní èyí fi hàn ní min ghairi su'in ayatan ukhra èyí fi hàn pé ìjẹ́ èèyàn ìjà anabi Ọlọ́run bẹ lára rẹ̀ gbà tí Musa wà kọ́kọ́ lo ìjà anabi Ọlọ́run rẹ̀ pé àṣẹdé fa anabi Musa gbàtọ́ lọ́n fẹ́ fi hàn tàṣẹdé anabi Musa gbà tí ó lò kò ló fáwọn ọmọ rẹ̀ ọ wá ní tó bá rí bí Ọlọ́run Rabbi shrah li sadri ibi tí ń lọ bọ́ fẹ́ kẹ́ gbọ́ o. wa yassir li amri. ẹlẹ́kejì nù. wahlul uqdatan min lisani yafqahu qawli waj'al li waziran min ahli Haruna akhi. ushdud bihi azri wa ashriku fi. farabalẹ̀ ó ní Haruna ahi ó ní Haruna ọmọ ìyá mi bá ń sọ wọn náà dànù nábì Ọlọ́run. waj'al li waziran. ó ṣeun farabalẹ̀ torí àsìkò àwọn ànábì Ọlọ́run tẹ́sọ̀ àwọn èèyàn dà ànábì Ọlọ́run naam àwọn àfáà tòní kí ló dé táwọn àfáà ọmọ jáde lára wọn kí ló dé táwọn àfáà ọmọ jáde lára wọn ní àná ẹnìkan ní ṣe àfáà Ali sọmọ bàbá fọlọ́ nsọ́fọ́ àgbà ni mo ní bẹ́ẹ̀ ni ọmọ bàbá fọlọ́ nsọ́fọ́ àgbà ni ọmọ tá a bá tọ́ bá yé ẹ wo dúró àwọn èèkàn tí ń bẹ́ ń kalẹ̀ yìí ntọ́gbẹ́ baba Sàlátì wa dókítọ́rù Danjuma ni baba mi àgbà Aliyu Malikadiri àwọn ni nígbà táwọn ọmọ wa ká dáa kò jẹ́ kó dìde kó ọmọ wa náwó. àwọn àgbà afa náà jókòó yìí baba alikọrọ gùnmọ́ ni wọn kì í jáde ẹ mọ̀ kó dìde ní inú ayé wọ́n bá ń lọ sọ́dọ̀ baba fọlọ́ sọ́fà àgbà mọ́kọrin kan. ilaykum jami'un wa fudi. farabalẹ̀ kákọ́ da. إليكم جميع الوفد يأتي تيمنا أبونا فلوشو كان سر الأوائل أبونا فلوشو كان سر الأوائل سلامي إليكم بالله وعاسجتي سلامي إليكم بالله وعاسجتي بالله وعاسجتي وقد فاز جيل عندكم بالشمائل مولانا فلان صفاقبا إليكم جميع الوفد. lóòótọ́ la gbọ́ pé ọmọ akéwù ni wọ́n lọ́dọ̀ bàbá Sheikh Abdulrahman ọ̀tẹ́. إليكم جميع الوفد يأتي تيمنا. bàbá Fọlọ́nsọ́fà àgbà níjọ́ kan tí wọ́n wà ń kékeré Ṣéhù Túkúrú wá dọ́dọ̀ bàbá Sheikh Abdulrahman ọ̀tẹ́. ó wá ní bàbá Fọlọ́nsọ́fà àgbà ó wá sọ pé eléyìí tó dúró yìí gbogbo ayé ni lọ́la. Sharikan wa magiribani níbùyọ oòrùn wọn mà níbùwọ̀ oòrùn wọn mà bàbá Sheikh Abdulrahman níjọ́ náà ẹ má bínú ẹ lákẹjẹ ń deliver message yìí. Ilaykum jami'ul wafdi àti àfa àwọn Sheikh Abdulrahman wa sọ pé èmi náà ti rẹ́ mọ̀ lára rẹ̀ láàárọ̀ yìí wọ́n ní kí lọ rí ó ní mo rí tó mú tíṣe àtúlìbùyù ti dání kò sáàfà tó mọ̀ kí mo pé tíṣe àtúlìbùyù tí ó kọ́ ọlọ́run kan ní jẹ́ bẹ́ẹ̀ àfa filẹ̀ bó bá ti mọ òní máa retí èèyàn kó tó mú wá fún ọ àmúwálú owó tí ọmọ mú wá àmúwálú máa la àìnúra àti wàlá ìsúnì sẹ́mi àti. Ilaykum jami'ul wafdi àti tayammuna abuna Fọlọ́runṣọ́ kana sirul awaili abuna Fọlọ́runṣọ́ kana sirul awaili bẹ́ẹ̀ni salami ilaykum
bẹ́ẹ̀ni. بالآل وعاسجد. ó wá ní bàbá ọ̀tẹ̀ ẹ má bínú ó pẹ́ ọ̀kan. ó wá ní tíṣẹ́ àtúlùbùyùtì ló mú dání. mo wá wò pé bó ló ti rí. Salami ó kọ́ lọ́n tó ṣe pé téèyàn bá ní tó bá ké sínú ilé rẹ̀ kò ní jóná. Salami ilaykum. Àtàwákàlà tó bá ké sí kọ́pìnì rẹ̀ yóò máa dìde ni. Salami ilaykum. بالآل ومسجد. Salami ilaykum. بالآل وعسجد. وكم فاز جيل عندكم بالشمائل. سبحان ربك رب العزة. dèdèrè lẹ́lòmí wọ́n bá gbé máìkì fún pé wá sọ̀rọ̀ yóò bá nǹkan jẹ́. La ilaha illallah. alfa wa ashaik Maikudi Bayaruba Haji Mudassir. Maikudi. èyí tẹ́ ṣe yìí ìkan ńláńlá ni púpọ̀. La ilaha illallah. Haji wa Maikudi ẹ wá rọ òjò náà kalẹ̀ tó sì nítumọ̀ ariwo kọ́ o kíní yìí ni o ẹ kíní yìí ni kò sáriwo ariwo kọ́ o alikali sọ pé kìí ṣe kíní yìí kìí ṣe kákan mọ vibrate but ká lo kíní yìí. Haji Mudassir ẹ wá sọ̀rọ̀ bí ìgbà tó jásí pé ẹ̀sọ́ nǹkan kan lẹ́nu yìí ẹ wá sọ kalẹ̀ bàbá ayé mọ̀tápà bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ wọn wá mírí báyìí ńgbà ẹlẹ́ẹ̀kọrin ìkànlẹ̀ kan pẹ́ kọ́hún Dr. Musa Danjuma ó wá tún jòkójòkó pé yes ìtú tá à ń wárè gbọ́dọ̀ bá bẹ́ẹ̀bì kan kìí ṣe dàgídíjàgan ọ̀dọ́ ló lè ṣe kìí ṣe kẹ́ ẹ jólé epo ná ọ̀dọ́ ló lè ṣe kìí ṣe kẹ́ ẹ máa fọ́mọ ọlọ́mọ iṣẹ́ yín nu ọ̀dọ́ ló lè ṣe kìí ṣe pé ẹ dàdúgbò rú ẹ dọ̀nà rú èyí tí ó jẹ́ nǹkan tòrò tí ó jọ́nà ó sì òun ni ẹ mú wá ẹ wàá tọ́jú òkó inú wa dùn bá a bá ṣe léyìn láàrin ara wa ó dáa púpọ̀ ó kálukú ẹ sẹ́ni kankan ẹ jòkólẹ̀ ẹ já gbọ́ nbọlẹ̀ tọ́tìràdé torí pé ogun wa nùlù yìí mọ̀ ni o bàbá pè wá lè gbé káwá wí kíní kan tá a rí rọ́ọ̀bù kátàbà sẹ́yìndù amúrasì ó dojú tu ìlú yìí àtàwọn tí bẹ́ẹ̀ afáwa gbà tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run tán fún wa Maulana Sheikh Mudassir afáwa gbà Maikudi Bayaruba ọlọ́run má jẹ́ tẹnu gbó bí ọwọ́. Amina. Ọlọ́run alfa lọ́dọ̀ ọlọ́run tujali bukal bila la kita khairan. Amin. Wa sallamaka al-maliku min al-gumumi. Ayyakumullah. Tusabbihuka sa'adata kulli yawmin. Allah. Bi ni'ami ala ragmi asuda. Allah. Ko se bẹ́ẹ̀ baba mi kudi. Amin. Ó yá le kele commander. Ó bá ti jókòó tán kò sí kankan mọ́. Nísìn an lọ sọ́dọ̀ alfa wa ni Dr. Musa Danjuma ibẹ̀ la ń lọ àmọ́ tó lọ bẹ́ẹ̀ yẹnẹyẹnẹ kó lè nítumọ̀. Allah. ẹ dákun torí ọlọ́run kó lè nítumọ̀ afáwa Al-Qasimi. Amallahu hayatuhu. wọ́n sì ń bí àmọ́ wọ́n rẹ̀ yẹn wá afáwa àdíwá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé afá Al-Qasimi ṣe gudugudu méje yàyà mẹ́fà ó yẹ kẹ́ni tí wọ́n rán wá ó mọ̀ pé òun sọ ń téèyàn ṣe o eléyìí ibu ni ọwọ́ kówó fún olóòlù náà ló fún mi ọlọ́run bá padà jó dá fún mi èmi ní ó dá padà kó tó wá dá fún ọ kó lè mọ̀ bóyá kò ní dá tẹ́ èlò tán. Allah. afáwa Alhaji Abdul Rasheed tí Al-Qasimi ọ̀rẹ́ ni wọ́n ọ̀rọ̀ pé rán mi kí ọ̀rẹ́ tí wọ́n jọ yanjú ètò títí ń tù dáadáa Alhaji Abdul Rasheed ọlọ́run jẹ́ mọ́ bẹ́ẹ̀ dáadáa Àmín. ọlọ́run àdàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah Àmín. kọ̀mọ́ndà alákùn wá jòkó lọ́ jòkó kàmọ́ndà ìmọ̀bi tó ti rí inú ìwúrú ni o kọ̀mọ́ndà jòkó lẹ̀ mọ́mọ́ yẹni ẹlẹ́ni lẹ́sẹ̀. Oya dákun torí ọlọ́run nísìnyí